Nuwa Media. Ó kí wa káàbọ̀ sórí ọ̀tún ètò Kí lẹ rí sí fún ti òní. Ètò Kí lẹ rí sí ni ètò kan lórí èyí tí a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́, tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti ilé iṣẹ́ wa Nuwa Media, ilé iṣẹ́ tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá. Ká ilé ká oko, bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ní tí ní tòótọ́ aródò jígọ̀bù, ọmọ wọn ló wò dúró ají pépé ṣeré ògógóńdó ẹ̀kọ́ ọmọ gbogbo máa fẹ́ràn ọmọ kì bá bá sílẹ̀, ọmọ bá àríjẹ láàgbé lò ọmọ àwọ̀ òṣèlé, ọmọ bàbá kan mi tútù tí jó ní fàìfà. Lórí ètò Kí lẹ rí sí fún ti òní, kàyéfì kan ni mo gbọ́ nínú ọkọ̀ èrò nígbà tí mo ń bọ̀ níbi iṣẹ́ láàárọ̀. Ni wọ́n ṣàbẹ̀rẹ̀ ṣàmọ̀ bá ṣe máa ń ṣe ẹ̀dẹ̀ pé ti tèmi a máa ń lẹ̀ mọ́gìrì ni tó bá ti dé ògiri létí èmi gangan ni mo máa ń jẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé àwọn ìrírí àwọn ènìyàn wọ̀nyí náà ni mo máa ń mú wá láti fi kọ́ wa ní ẹ̀kọ́ àti láti fi sín wa nígbẹ́rẹ́ ìpàkọ́ wípé ká máa kíyèsí ara. Bá a ṣàṣeré nìyẹn ṣá, wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní rojọ́ nínú mọ́tò, alára ń wí tiẹ̀, ajérò wí tiẹ̀, wárọ̀gbọ́ àga ń wí tiẹ̀. Ṣadédé ni ọ̀rẹ́ ni wọ́n dàbí bí wọ́n ṣàmọ̀ra wọn bákan. Bẹ́ẹ̀ ni ẹ ṣe máa dáhùn ní ẹni bá ní lóun ti fẹ́ ìyàwó òun ó ṣe díẹ̀. Ó ní òun dẹ̀ ti lé ní bí 40 ọdún díẹ̀ sí orí. Kí ló ṣẹlẹ̀, kí ni ìyẹn fi dé bá? Ó ní ìyàwó òun látijọ́ yìí táwọn ti jọ ń ṣe pé ọmọ 3 táwọn ti jọ bí fúnra àwọn pé obìnrin nìkan ni wọ́n. Ó ní ṣùgbọ́n òun kóhun bí ọkùnrin kóhun dẹ̀ ti bá fà á, òun ti bá ṣe nígbà wọn ṣe láwo, òun ṣáà ti wọ́n ó ti di ọ̀ràn ńlá tó di pé àwọn méjèèjì jọ ń ta òun síra wọn, tọ́jọ́ ń búra wọn, bára wọn fà á lọ́tún fà á lósì wípé kó fóun lọ́kùnrin. Ó ní kí ìyàwó òun máa sọ fóun wípé ṣóun lòun ṣọmọ ni, ṣóun lọ́lọ́run. Ó ní ṣé Ọlọ́run ló máa fún lọ́kùnrin àbóhùn ni kó ṣiṣẹ́ bó ṣe máa bí ọkùnrin. Ìyẹn ni dírẹ́bà ọkọ̀ èrò tó ń wakọ̀ bá ní ẹ má bínú ọkùn bros, ṣé mo lè dá sí ètò ẹ̀ ń sọ. Ẹ̀yin gangan lẹ ní problem náà. Ó bá ní èmi ní problem bíi báwo? Ẹ̀yin lẹ ní ṣòro tó bá yẹ pé ká tẹ̀lé ìmọ̀ sáyẹ́ǹsì. Ẹ̀yin lẹ ní ṣòro jàre. Ṣé bẹ́yìn lọkùnrin, ẹ̀yin lẹ mú akọ àtabo dání. Wípé obìnrin kàn gbẹ́yìn sínú ni èyí tẹ́ ẹ bá fún lè tó máa pọ̀ jáde fún yín. Kí wá ló tẹ́ wá ṣe kí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kàwé ṣẹ́ẹ̀kàwé ni. Bọ́ràn tún ṣe di àgbà ẹ̀yà pẹpẹ skátàskátà ní ta sí yẹn. Kí lẹ́yìn mọ̀, kí ni tiyín, kí ni gbá, kí làwọ̀ ìyẹn bá ní ẹ̀yìn pé á ké yọmọ pé irú àwa báyìí ní àwa kúkúrú ọ̀kan lé àjà àìsìn àjà. Bí ẹni mo ní kébì náà gbé wá pé ẹjọ́ járe. Apart from Ọlọ́run Olódùmarè tó ń gbà wá láàyè pé ká máa bára wa ní nǹkan pọ̀, ká máa fúnra wa lóyún, ká máa bímọ fúnra wa, ẹ dákun. Ta ló máa sọ ìyá ọmọ tá a fẹ́ bí fún wa o, fáwa obìnrin especially? Ta ló máa fún wa lọ́kùnrin, ta ló máa fún wa lóbìnrin? Ìyẹn lèmi náà gbé wá fún wa ní kàyéfì. Ẹ bá mi gbé kẹ́ ẹ gbé yẹ̀wò, ó pọ̀ o, eléyìí wúwo fún mi o, ọ̀rọ̀ dọ̀wọ̀ yìí. Gbogbo tí ẹ bá dé láti sọ sí àbí láti fi gbà wá ní ìmọ̀ràn, ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí àwọn ìtàkùn wa gbogbo pẹ̀lú nọ́mbà wa àti ímeèlì wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀ ní àwọn nǹkan ìbílẹ̀, ohun àṣà tó pọ́n wa lé gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire tẹ́ fẹ́ ká bá yín dé sí afẹ́fẹ́, ẹ fi wọ́n ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa gbogbo pẹ̀lú nọ́mbà wa àti ímeèlì wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Èmi náà ni tí ní tòótọ́ mi ò parúkọdà arójú òjìgọ̀bù, ọmọ wọn ló wò dúró ọmọ àwọ̀ òṣèlé, ọmọ bàbá kan mi tútù tí jó ní fàìfà. Á tún pàdé ní ire láyọ̀ lálàáfíà níwòyí ìgbà míì. Mo nífẹ̀ẹ́ yín. Nuwa Media.